Abẹ́ni. Ẹ máa káàbọ̀. Káàkiri. Ọ̀gá tàdé jókòó ní ìdífẹ́ ṣí máa fún un. Má bínú wọ́n mi lọ sí ẹlẹ́ òsinmi ni. Ẹ mú wọn lọ́jọ́ ilé òsinmi. Ilé wo ni òsinmi? Àní mo mú lọ sí skul tí àwọn ọmọdé máa lọ láràárọ̀. Ọ̀rọ̀ àwọn sọ àwọn ìgbọ́jọ́ ilé òsinmi ilé eléyìí òsinmi tó. Orí àbọ̀dá mi ń kọ́. Ọwọ́ ẹ̀ náà ló wá sọ. Ṣé kò sí? Pé kí ni tí mo ṣe wá sọ̀rọ̀ èso bèè fún ẹ. Má bínú. Ó ga ọ. Ṣé orí bí n ṣe ń wò ẹ yìí? Mo fi ọwọ́ wípé ojú ọ̀rẹ́ ni mo fi wò ẹ ni. Ìyẹn ló gbé mi wá sí bíbá ilé yìí. Torí pé tí sòbí abá máa dègbò, olúgbọ̀n là ń ké sí. Èmi ò lè jẹ́ kéèyàn sọ mi dolórí burúkú níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lé ayé mi. Ṣó yẹ ẹ bẹ́ẹ̀ ni? Èso bèè lọkọ̀ àárọ̀ mi ò lè jẹ́ kókójú mi sóòrùn alẹ́. Báwo ni èso bèè ṣe máa jáde nílé lójoojúmọ́? Ìrọ̀lẹ́ òun lọ bá báwọn bọ̀ ẹ̀, òun lọ sórí kérénì, òun lọ sórí sìmẹ́ǹtì, àwọn lọ sábẹ́ gádà. Tó bá ti lọ lálẹ́ báyìí ó dòwò kó tó wọlé. Kí ló dé lójoojúmọ́? Adọ̀ lálẹ́ adé lóru, wọ́n pọ̀ kọ́ńkéré lálẹ́ ni. Abẹ́ni má máa sọ pé ẹlẹ́lẹ́nu kó má ti ọ̀rẹ́ bí ìyàwó káfíńtà ká lọ́pọ̀ ẹ̀kọ́ ló ti lọ fọ́lé onílé bẹ́ẹ̀ ni tí kọ́kọ́rọ́ ilé ẹ̀jú nù ó ní kọ́kọ́ wá bò ń jálẹ̀kùn. Kí ló kọ́ mi pẹ̀lú ti jálẹ̀kùn ẹ̀? Mo sọ pé èèyàn ń lọlé lójoojúmọ́ alálẹ́ ló máa ń lọlé òun nìkan ló máa ń bọ̀ ìtì bá jáde ni. Ṣé bá ọmọọṣẹ́ tó bíríkìlà ni wọ́n? Wọ́n ní ọlọ́run aláàánú sí ẹ ṣé nínú ilé ló ti wá máa bá ni orí ìrìn lórí wa wọ́n náà mọ àwọn olówó yẹn pé tí wọ́n bá fẹ́ gbéṣẹ́ fún yàn téèyàn bá lọ rí wọn lọ́sàn-án wọn kì í ráyè alẹ́ ló máa ráyè dá wọn lóhùn ó sì mọṣẹ́ wọn gbogbo ẹgbẹ́ òrìn di orúkọ ló ń fọ́lé ẹ ṣáà máa jẹ́ olùlé ọ̀tọ̀ ọ̀rọ̀ lọ ló ń jẹ́ ìwọ náà dábàá pé bọ́ọ̀dá mi ti ṣe é nùgbèsè ayé wa lọ màá mi ń bẹ ibi tí wọ́n wà èmi yìí gan pàápàá lára ohun tá a ṣe ìgbésí ayé mi ló pọ̀ ó sáhàn sí ẹ mo ti mọ tó ń ṣe ẹwà bẹ̀ ní. ìgbà tó pé èèyàn àtọkùnrin bá wà obìnrin àtọkùnrin bá wà tí ò bá sì sọmọ láàrin wọn wọn á máa gbọ̀n léra wọn káàkiri nì tó bá ti yá ń sìn tó bínú ṣoyún tó bẹ̀rẹ̀ gbọ́mọ kan tí wọn náà bá ti wọ pápọ̀ bọ̀dá mi lọ́wọ́ ẹ wà á jẹ́ ká máa lọ bí tó bá wù wọ́n. À ń bá ẹ wíwú òun bá wa wíwú à ń sọ̀rọ̀ pé òun wálé wá sùn lálẹ́ òun sọ̀rọ̀ yí pé gbà tó bá bímọ ara burúkú abalẹ̀ tá ló fẹ́ sọ ipá wá dókè àtòun àti wà àtọmọ tẹ fẹ́ bí tá ló rà ẹ gbogbo yẹn wọn bá fi ń sun wọn mọ̀ àbí èmi ṣàní kí wá sọ fún ẹ ni. torí ìyá àbí dùn jíjẹ́ láti ìbúlẹ̀ pa mí àbúrò ètò rẹ̀ nípa ní kí wọ́n fẹjú ẹ̀sùn ẹ ni torí pé ńgbà tí gẹ́gẹ́ bá máa gbiná àti wà àtẹ̀gbọ́n ẹ̀ àti mọ́mì yín lóko ara yín akọ ebi ń pa mí nìyẹn. wọ́n ní náà lọ jẹ́ fún abẹ́ ní. ẹ má tẹ̀mọ́ mọ́. Abọ́rí ẹ burú ni. Ṣé mọ́jọ́ mo lè lò ló ṣe wọ mí sùsùsù tó bẹ̀rẹ̀ síjú mi lóko? Ìgbà ńlá dogi ẹ̀. Ìgbà ńlá dogi wo mẹ́tàdínlọ́gbọ̀n wo àtàwọn ọ̀pọ̀ orí pọ̀ gbà yàrá yàyà ẹ̀. Ọmọ òṣì ọmọ àjàrà àbúkà ọmọ àbí ìpabẹ́. Wọ́n ní kí wọ́n sọ ọyàn lóko èmi náà rán ẹ sí. Kí ló lè tó yẹn? Ó lè tí wọ́n bẹ̀ ó wò bí ẹ̀fọ́ gúre tó. Tí bá mú iná létí ẹ̀ sí, gbogbo ara burúkú ẹ̀ ló máa bá rẹ̀ ẹ̀ pẹ̀lẹ́ máa dá ìpè yín sí. Olórí burúkú ọmọ bá wí ni. Ẹ pẹ̀lẹ́ o màmá kékeré ní tóbi dò. Màmá bọ́mọ bó ṣe ń sin ọmọ ń jábọ́. Kò já mi lójú fún yín ìṣẹ́jà ti kò tí ẹ ti kojú. Ìgbà ọlọ́mọ yín ò ní máa rìn òṣì káàkiri orí títí tó bá máa lọ lẹ̀yàn lóko. Ẹ má bínú. Bí ṣe ń wo ẹ̀yàn wá bẹ̀ ẹlẹ́bẹ̀ burúkú. Ìgbà ńlá dókì ìwà àtọmọ ẹ. Ìgbà ńlá dókì wo owó mẹ́tàdínlọ́gbọ̀n ìwà àtọ̀rọ̀pọ̀ gbà yàrá ìyá òbí ẹ̀. Abájọ lára yín kó dẹ̀ lè dùn mí fún yín ìyàwó ń ṣe alẹ́ òun náà nìyẹn lára yín ọmọdé á lọ bá ṣó bá pa ni ajá ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ wá báyàn jà á jẹ́wọ́ ìyàwó èsòbe oníṣẹ́ alẹ́. èmi láyé mi èmi ní wo obìnrin tó rí bí ìṣìnwẹ̀ ara yẹn èmi náà wá sọ̀rọ̀ tó pè mí níyàwó oníṣẹ́ alẹ́. èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà o. ohun gbogbo ló lérè láyé òun ara. ẹ wáyé obìnrin àkàtàkìtì tí wọ́n sọ fún tí kò gbọ́ tí wọ́n sọ fún tí kò gbà tó gbọ́jú ra rẹ̀ lọ.
Àràbà bíi tabernacle ló lè sọ ohun ojú rí. Gbogbo balẹ̀ máa ṣọ́ra o. Ẹ̀yin ọmọ gbàsọ̀gbàsọ̀ ẹ fura. Gbogbo balẹ̀ máa ṣọ́ra o. Ẹ̀yin ọmọ gbàsọ̀gbàsọ̀ ẹ fura. Àṣà obìnrin náà ẹ fura o. Ìgbàlódé. Pàṣẹ òfurá, pàṣẹ fìyà síná. Pàjẹ́ òfurá, làjà fèjì. Ìgbàlódé. ẹ wáyé obìnrin akatakiti tí wọ́n sọ fún tí kò gbọ́ tí wọ́n sọ fún tí kò gbà tó gbọ́n ju ra rẹ̀ lọ. kò ní sùúrù ìjà lójoojúmọ́ ìjọ̀gbọ̀n lójoojúmọ́ ṣèbó lórí ọkùnrin ìgbà ńlá dogi ó ṣèyàwó olówó rí ó ti fẹ́ mẹ̀kúnnù rí olóyè ìlú gbé níyàwó ọba ìlú ògbẹ́yìn ìgbà ńlá dogi. ọ̀rẹ́ ẹ̀ làràbá eyín mú ó jábẹ́ lọ ọ̀rẹ́ Àmínátù tètè ń jí tí wọ́n forí àgbò méjì omi ní kòtò. ọkùnrin tí ó bá gbọ́n ṣe ni wọ́n ń kọlọ́gbọ́n ọkùnrin tí ò dá mọ̀ wọ́n ń jẹ́ kó rí gbọ́. Àràbà bíi tabernacle ló lè sọ ohun ojú rí. gbogbo balẹ̀ máa ṣọ́ra o. ẹ̀yin ọmọ gbàsọ̀gbàsọ̀ ẹ fura. gbogbo balẹ̀ máa ṣọ́ra o. ẹ̀yin ọmọ balẹ̀ ẹ fura. àṣà obìnrin náà ẹ fura o. ìgbà ńlá dogi. pánsá òfura pánsá fìjà síná. àjà òfura làjà fìdí ìgbà ńlá dogi. èrè lóbìnrin jẹ́ lọ́pọ̀ ọjọ́. gbogbo ló lérè láyé òun ara. Ayé obìnrin, àkàtàkìtì tí wọ́n sọ fún tí kò gbọ́, tí wọ́n sọ fún tí kò gbà, tó gbójú ra rẹ̀ lọ. Kò ní sùúrù, ìjà lójoojúmọ́, ìjọ̀gbọ̀n lójoojúmọ́, ṣèbó lórí ọkùnrin. Ṣèyàwó olówó rí, ó ti fẹ́ mẹ̀kúnnù rí, olóyè ìlú gbé níyàwó, ọba ìlú ògbẹ́yìn, ìgbàlódé. Ọ̀rẹ́ Láràbá, èyí mú ọjà bẹ́ lọ. Ọ̀rẹ́ Àmínátù, tètè jí. Wọ́n forí àpò méjì, omi ní kòtò. Ọkùnrin tí ò bá gbọ́n, wọ́n á kọ́ lọ́gbọ́n. Ọkùnrin tí ò dá mọ̀, wọ́n á jẹ́ kó rí gbọ́. Àràbà bíi tabernacle ló lè sọ ohun ojú rí. Gbogbo balẹ̀ máa ṣọ́ra o. Ẹ̀yin ọmọ gbàsọ̀gbàsọ̀ ẹ fura.
ọmọge ìwòyí ẹ rọra máa ṣe o. ọmọge ìwòyí ẹ rọra máa ṣe o pẹ̀lẹ́ tó yín lọ́wọ́. ọmọge ìwòyí ẹ rọra máa ṣe o. ọmọge ìwòyí ẹ rọra máa ṣe o pẹ̀lẹ́ tó yín lọ́wọ́. ìyá ọkọ nìyá ọkọ bàbá ọkọ ni. ìyá ọkọ nìyá ọkọ bàbá ọkọ ni. ká fún wọn lọ́wọ́ máa yapa mí ń kú. ká fún wọn lọ́wọ́ máa yapa mí ń kú. ìwà tó fi sí règùn lórí ọmọ o. bó bá dọjọ́ alẹ́. òrékè lẹ́wà. òrékè lẹ́wà rọra máa ṣe ilé ọkọ gba sùúrù. òrékè lẹ́wà rọra máa ṣe ilé ọkọ gba sùúrù. gbogbo ẹbí kọ́ ló lè gbọ́dọ̀ nù. rọra máa ṣe ilé ọkọ gba sùúrù. má bú bàbá ọkọ má bú bàbá ọkọ. ẹbí ọkọ ọ̀rẹ́ ọkọ gbogbo wọn ló fi táyé. rọra máa ṣe ilé ọkọ gba sùúrù. ìjà lójoojúmọ́ ìjọ̀gbọ̀n lójoojúmọ́. ló ṣí ọ ní kò padà ló fẹ́ sọ ọ́ di lẹ́mọ̀ṣọ́. rọra máa ṣe ilé ọkọ gba sùúrù. bóbìnrin bá dára tí ò ní wà. bí wọ́n bá fi ṣe ní àkàrà ń wò ní ìgbà. bóbìnrin bá dára tí ò ní wà. bí wọ́n bá fi ṣe ní àkàrà ń wò ní ìgbà. bóbìnrin bá níwà tútù tó sì rẹwà. bó bá di kàràǹgídá mo lè yàwó fẹ́. bóbìnrin bá níwà tútù tó sì rẹwà. bó bá di kàràǹgídá mo lè yàwó fẹ́. èmi ti mọ̀ pé owó mi ò sọnù. èmi ti mọ̀ pé owó mi ò kùnà. ọkàn mi á balẹ̀. bóbìnrin bá dára tí ò ní wà. bí wọ́n bá fi ṣe ní àkàrà ń wò ní ìgbà. bóbìnrin bá dára tí ò ní wà. bí wọ́n bá fi ṣe ní àkàrà ń wò ní ìgbà. likewise bóbìnrin bá níwà tútù tó sì rẹwà. bó bá di kàràǹgídá mo lè yàwó fẹ́. bóbìnrin bá níwà tútù tó sì rẹwà. bó bá di kàràǹgídá mo lè yàwó fẹ́. èmi ti mọ̀ pé owó mi ò sọnù. èmi ti mọ̀ pé owó mi ò kùnà. ọkàn mi á balẹ̀. ṣóòráyé ṣóòráyé lóde. ṣóòráyé ṣòráyé ṣòráyé lóde. ṣóòráyé ṣòráyé ṣòráyé lóde. ìyàwó lè ṣóòráyé. ṣòráyé ṣòráyé lóde. máa tọ́jú ìyá ọkọ ẹ. ṣòráyé ṣòráyé lóde. máa tọ́jú bàbá ọkọ ẹ o. ilé ọkọ ilé ẹ̀kọ́ mi o. ilé ọkọ
ilé ẹ̀kọ́ mi o. ó ti fi lẹ́yìn sílẹ̀ ó ti pẹ́pọ̀ mọ́kọ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò máa ṣe o. ìka agbẹ́jẹ́jẹ́ kì í fọ́ àwọ̀ agbẹ́jẹ́jẹ́ kì í fàya ohun àfẹsọ̀mú kì í bàjẹ́ o. ṣóòráyé rẹ̀ ìyàwó lè ṣóòráyé àbẹ̀bí ṣóòráyé o. tẹ̀lẹ́ lọ́yẹ ká ṣàyẹ ṣóòráyé 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 rẹ̀ ẹ̀sọ́ pẹ̀lẹ́ lẹ́jọ́ ń gbàgbọ́ ohun àfẹsọ̀mú ní bàjẹ́ o. tọ́jú màmá ọkọ kó tọ́jú ẹbí ọkọ sóhun jẹ́ fọ́kọ lásìkò. máyà pa mí ń kú obìnrin ò lérè o. ìwà pẹ̀lẹ́ mi ká ṣe o. ṣóòráyé 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 ẹgbẹ́ náà wà rọra má bú bàbá ọkọ má mú màmá ọkọ gbogbo ẹbí ọkọ kó pọ́n wọlé ṣóòráyé ṣóòráyé lóde. ọkú kí ló dé. èmi ò lọ́mọ ni. kí ló dé ọsítù mẹ́rin ló lágbẹ̀dẹ̀ tó ké gbé wa dé ibi táwọn ò jìnnà mọ́. ṣé ẹ sọ fún mi pé ẹ máa dàmí láàmú tó kiri ẹ sọ fún mi pé wọ́n yà ẹ wo dààmú dájú fún mi látòní láwọn èpo yìí èmi kọ́ mi lọ́ọ̀bì kankan mọ́. àmínà kí wọ́n sílẹ̀ jàre ìgbà ńlá dogi yín ṣé kabúkabú lẹgbẹ́ yín wà kiri. ìwọ àbẹ̀lú ó kọ́ ni pé mi ní táìmù fún yín lé mi wọ́n sọ fún yín pé làrá àbẹ́ yín dábẹ́ lórí mi. là kí ló pè é. èmi ò mọ fún yín o. làrá bẹ́ yín mú jàbẹ́ ìwọ ẹgbẹ́ ńlá dogi òun làrá bẹ́ yín mú jàbẹ́ ẹ sá máa lọ ẹ máa lọ ẹ kò ń ti yín wájú. ọkọ ẹ má gbé wọn ṣépè ọmọdé kékeré ló ń ṣe wọn ẹ má gbé wọn ṣépè. ṣé bí wọn náà gbọ́ ohun tí wọ́n wo ìwọ ni mo ní kí wọ́n bá sọ̀rọ̀ lórí mo ṣe wojú tiẹ̀ wú ẹ̀ má fara wé àwọn wọ̀nyí o ó ti yẹ báyìí. ẹ gbowó yín. ẹ máa mú àní ẹ máa. ẹ bàbá àgbà yọ sí. ọkọ ẹ jẹ nígbà yín fi ẹnu ẹ. ẹ̀yin pàtàkì láyé yìí o àmì ẹ wá bá mi jẹrẹ ẹ jókòó ṣé kò sí nǹkan. dókítà àbẹ̀ní ni o ó ti tún gbé èèyàn mi. ní ìgbọ́. àbẹ̀ní tún gbé èèyàn mi. o tún ti gbé yàn kẹ. ń gbọ́. ṣe ẹ wá fẹ́ fẹ́lẹ́gbọ́n sí àbí. bẹ́ẹ̀ni. Please follow me. Lọ́dọ̀ ní màá ti sùn yìí. Kí ló ṣe? Tí ojúmọ́ bí ọkọ̀ àpòkọ̀ jẹ, ẹlẹ́kẹ̀rin màá lélẹ̀ lọ́wọ́ fi sílẹ̀ ni. Tó bá ṣe bí èmi o, tó bá ti wá bẹ̀ máa fi sílẹ̀ ni. ìyẹn bá lẹ́yìn tó yí. Màá tó bí yẹn sọ. Torí mi lè kúrò tán ẹ jẹ. Náà mo ní láti advise ẹ. Torí nǹkan tó bá wà yìí, èmi náà ní irú ẹ̀. Mi lè gbọ́dọ̀ sí ẹ lọ́nà. Tá a bá ṣe ní èjì, this will be the fourth time to máa ṣe abortion. Ṣé wọ́n sọ sí ọkàn yín bẹ́ẹ̀ ni? Màá fẹ́ kó o lọ ṣọ́ ara ẹ̀ gidi gan. Tó bá lọ fẹ́ ṣe nìsín, let me give you a medical advice. Ó ṣeé ṣe kí kíní yẹn affect womb ẹ̀. Tó bá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò sẹ́ni tó ń sọ, ó possible kó má lè bí màmá láéláé. Ó dáa o, tó bá yẹ kó ọmọ bíbí nìkan ni. Èèyàn lè sẹ̀mí ẹnu olùwẹ̀ kú. Then what will your own gain? Ṣé wọ́n bí ẹni? Ó yẹ kí wọn náà lè bíyàn náà. Then wọ́n á lò táwọn parents ẹ̀. So you have to be very careful. My own advice ni pé má ṣe o. Ṣùgbọ́n. Bàbá pásítọ̀ ṣé yẹn là ń bá yín sọ ni àbí kẹ̀kọ́ pé ìgbà ńlá dojú mi láyé. Èmi ni bàbá pásítọ̀ ìgbà. Tààrà sí
mi ò rò pé dọ́pọ̀ ìmọ̀ṣẹ́ o àṣọ náà ló fi yọ mí láti jọ ẹ̀ wọ́n máa lóun ò lè ṣe lóun ò lè ṣe. ẹ̀yin lè dìbì ṣé bẹ́ẹ̀ ṣe ń bára yín òun yẹ kí bára yín sọ. kí lẹ ń dọ́gbọ́n sọ. mi ò gbọ́dọ̀ bára yín sọ̀rọ̀ àtọ̀. mo rẹ̀ ń dára láti advice ọmọ yìí níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi ẹni pípọ́ yà ẹ̀rù pẹ̀lú ẹ̀jẹ̀gbẹ́ kí ló jẹ́ dọ́kọ̀ yes. èwo ni wàá tù fún ọ̀dẹ́ kí n ṣe wòlé alágbàdo ṣùgbọ́n wọ́n yẹn máa gbà mi ò gbọ́ mi ò pẹ́ mọ́ṣẹ́ dọ́kọ̀ èmi ò máa ṣe mi ò pẹ́ mọ́ṣẹ́. mi ì lè máa ṣe mọ́ wà á mọ́ máa ṣe tù mọ́ máa ṣe tìrì mọ́ máa ṣe fọ́ ní mi máa ṣe mọ́. àìní òbí nù wo gbọ́ mi sórí bí mo ṣe ìwọ mo yí pọ́nmọ́ dáadáa ní ẹ kò dé yẹ kí máa rí ẹ pẹ̀lú gbogbo àwọn ọmọ aládàáda báyìí pẹ̀lú rìn á dáa kó wá ọ̀rẹ́ tiẹ̀ sí wájú. lọ́tọ̀ bẹ̀rẹ̀ sáà kékeré ìgbà tí wọ́n ti jọ ohun kò sí gbọ́n mi fún wọn sí. ọ̀rẹ́ tá a bá ṣe fún ọdún iye kankan àti fọ́kùnrin bí ọba gba ní gbé ni àmọ́ padà lẹ́yìn ewu ọmọ ẹgbẹ́ bó náà tí mo ń wíyìn olùgbé lè tán mo ti mú mi ò lè tán sọ́ọ̀rì ẹ̀ má bàrà wo ọjọ́. Abiyamọ tọ́jú ọmọ, ọmọ tá ò kọ́ ní dójú tì ní. Wọ́n ti kékeré yà aṣẹ́wó, wọ́n ti wẹgbẹ́ ṣẹ́yún ṣẹ́yún. Ìgbà ńlá dògì. Abẹ́ní Àràbá. Ayé ara yìí jẹ́ ìgbà ńlá dògì. Lára bàbá jẹ́ tán ta lára ní ọ̀dà òye ìgbà ńlá dògì. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bí awí fọ́mẹ́ni a gbọ́ àti kékeré nígbàgbọ́ tí ń kọ́mọ ẹ̀ lẹ́sìn o ẹni bímọ kó tọ́ o torí èmi kọ́ torí ọ̀la ni. Àti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò. Torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà ó. Àti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò. Torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà ó. Ìgbà ńlá dògì. Abiyamọ tọ́jú ọmọ. Ọmọ tá ò kọ́ ní dójú tì ní. Wọ́n ti kékeré yà aṣẹ́wó. Wọ́n ti wẹgbẹ́ ṣẹ́yún ṣẹ́yún. Ìgbà ńlá dògì. Abẹ́ní Láràbá. Àmínà tún fèé tẹ́ ń jí.
bọ́dẹ bá roṣẹ́ ròyà bó bá pẹran kò ní fẹ́ nìkan jẹ́ o. bábíyamọ bá roṣẹ́ ròyà bá mi nà ọmọ mi ò dénú wọn lọ́mọ. ọmọ tá a bí tá ò tọ́ ọmọ tá a bí tá ò kọ́ bóyá láàlè rèrè ọmọ jẹ. bọ́mọ bá ń bẹ ní màjèsí ló ṣe tán ló ṣe é kọ́. bó bá dàgbàlagbà láìkọ́ ó mà dàbí ẹja gbígbẹ ta ò lè ká ni. ọmọ mi gbọ́ tèmi ìwọ lè rí ayé mi o. ọmọ mi gbọ́ tèmi ìwọ lè rí ayé mi o. tí mo bá dògbó aláìlágbára ṣé bí wàá lè tọ́jú ara rẹ. bí mo bá dàgbàlagbà bí mo bá lọ ọmọ mi wàá lè dáyé rẹ ṣe o. láti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà ó. láti kékeré ló yẹ ká ti pẹ̀ka ìrókò torí tó bá dàgbà tán ẹbọ ni yóò máa gbà ó. ìgbà ńlá dọ̀gí. abiyamọ tọ́jú ọmọ.